ogun abẹ́lé orí kẹrìnléláàádọ́rin. Ọbásanjọ́ gbàjọba Biafra lọ́wọ́ Effiong ló bá ní kí gbogbo wọn tẹ̀lé òun. Ìlú Èkó yá. Lóòótọ́ àwọn ọmọ Biafra ti kéde pé àwọn sọ̀rẹ́ńdà, àwọn ò jagun mọ́. Yakubu Gowon náà sì ti sọ pé ìjọba Nàìjíríà ti gbà pé àwọn ọmọ ìyá àwọn tó ń bá àwọn jà tẹ́lẹ̀ kì í ṣe ọlọ̀tẹ̀ mọ́. Wọ́n ti sinmi ogun kí àwọn pàdé láti tún gbogbo nǹkan ṣe ni. Ṣùgbọ́n síbẹ̀ ogun náà kò sinmi nílẹ̀ Ìgbò. Àwọn jagunjagun kò tí ì yé sáré kiri tí wọ́n wá àwọn sọ́jà ọmọ Ìgbò wọ̀nyí. Àwọn sọ́jà ọmọ Ìgbò fúnra wọn kò sì yé sáré wọ inú ìgbẹ́ tí wọ́n ń sá lọ dẹ̀hùndẹ̀hùn. Ibi tí wọ́n bá sì ti rí sọ́jà ọmọ Nàìjíríà kan tó ń dá nìkan rìn nínú ìgbẹ́, bí wọ́n bá sáré pa á kò ṣe kinní kan. Kì í ṣe gbogbo àwọn sọ́jà ọmọ ogun kọmando náà ni wọ́n gbọ́ ìkìlọ̀ Ọbásanjọ́ ọ̀gá wọn pé kí wọ́n má pa àwọn ọmọ ogun Biafra níbikíbi tí wọ́n bá ti rí wọn. Àwọn míì tí wọ́n bá bá ọmọ ogun Biafra níbi tí ẹsẹ̀ ò gbèjì, kíá ni wọn yóò yìn lọ́rùn tí wọn yóò sì máa bá tiwọn lọ. Àwọn ọmọ ogun Ìgbò yìí náà sì mọ̀ pé bó bá ṣe sọ́jà Haúsá làwọn pàdé lójijì, ẹlẹ́kọ̀ọ́ ọ̀run yóò polówó fáwọn ni. Ogun kò tí ì parí jàre. Ṣùgbọ́n kí ohun gbogbo lè tètè parí, Ọbásanjọ́ ti mọ̀ pé iṣẹ́ òun ni. Ó di dandan kí òun wá àwọn aṣáájú ìjọba Biafra tí wọ́n kéde pé àwọn kò jagun mọ́, kí òun sì rí wọn. Pàápàá Effiong tí ṣe olórí ìjọba náà, kí àwọn sì jọ lọ sí Èkó lọ́dọ̀ Yakubu Gowon tí ṣe olórí ìjọba Nàìjíríà, kí ohun gbogbo lè ṣe bẹ́ẹ̀ parí, kí wọ́n sì lè jọ kéde fáyé àdéhùn tí àwọn bá jọ ṣe. Báyìí ló jẹ́ pé bí ilẹ̀ ti mọ́ lọ́jọ́ kejì ní Ọbásanjọ́ tí ṣe olórí àwọn ọmọ ogun kọmando yìí ti gbéra. Òun fẹ́ mọ ibi tí àwọn aṣáájú Biafra yìí wà. Ó bẹ̀rẹ̀ sí wá wọn káàkiri. Òun nìkan kọ́ ló dá lọ o. Òun náà mú àwọn ẹ̀ṣọ́ bíi méjì mẹ́ta dání nítorí ọ̀rọ̀ ogun ò gbà bẹ́ẹ̀. Kó má jẹ́ pé ọgbọ́n làwọn aṣáájú Biafra ń lò. Bí ọwọ́ wọn bá sì tẹ ẹni tó dàbí olórí ogun Nàìjíríà nígbà náà, tí wọ́n bá mú un pamọ́ tàbí tí wọ́n mú un sí ìgbèkùn, ohun tí wọ́n bá fẹ́ kíjọba Nàìjíríà ṣe dandan ni kí wọ́n ṣe é. Àfi tí wọ́n bá fẹ́ sọ irú olórí ogun bẹ́ẹ̀ nù. Ohun tó jẹ́ kí Ọbásanjọ́ múra jù bẹ́ẹ̀ lọ nìyẹn. Bó ti di àárọ̀ ọjọ́ kejì tí Ọbásanjọ́ ti sin àlejò rẹ̀ kúrò lójú ogun, ìyẹn Adéyínká Adébáyọ̀, bẹ́ẹ̀ lòun náà ti gba ọ̀nà Òwèrè lọ. Ó bẹ̀rẹ̀ sí wá àwọn aṣáájú Biafra lọ. Nígbà tó dé ìlú Òwèrè tí kò rí wọn, ló gba Ọlú lọ. Ọlú ló sì ti rí i gbọ́ pé Akínrìnádé àti ọ̀gá ológun kan tí wọ́n ń pè ní Tómóyè pẹ̀lú àwọn ọmọ ogun wọn ti bá ibẹ̀ kọjá. Wọ́n sì ti sọ pé àwọn ń wá àwọn èèyàn Biafra wọ̀nyí kiri. Ṣùgbọ́n àwọn tí wọ́n wà níbẹ̀ ni àwọn ò mọ ọ̀nà ìlú tí wọ́n ń lọ gan o. Ohun tó kàn dá àwọn lójú ni pé wọ́n ti gbọ́ ìròyìn ibi tí àwọn aṣáájú ọmọ ogun Ìgbò yìí wà. Àwọn náà ni wọ́n sì ń wá lọ. Ṣùgbọ́n ẹnìkan nínú wọn pè wọ́n padà sẹ́yìn lẹ́yìn tó ti dá wọn lójú pé wọn kò wá láti pa wọ́n. Ẹni náà ló tọ́ka sí pé òun rí wọn tí wọ́n ń gba ọ̀nà Nkwéré àti Uga. Kíá ni Ọbásanjọ́ àtàwọn èèyàn tiẹ̀ náà darí mọ́tò síbẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí lọ lẹ́lẹ́lẹ́. Wọ́n ti mọ̀ pé bí àwọn yóò bá fi rìn díẹ̀, àwọn yóò bá Akínrìnádé àtàwọn ọmọ ogun tiẹ̀ pàdé. Àwọn yóò sì mọ ibi tí wọ́n bá kinní ọ̀hún dé láàyè ara tiwọn. Ṣùgbọ́n bí wọ́n ti rìn tí wọ́n sì sáré nínú ọ̀nà ìlàgbẹ́ náà tó, wọn kò rí Akínrìnádé tàbí ẹni tó jọ ọ́. Bẹ́ẹ̀ ni wọ́n ń béèrè lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n ń bá pàdé lọ́nà pàápàá. Kò kan sẹ́nìkan tó rí wọn ni. Ṣùgbọ́n àwọn náà bá àwọn nǹkan míì pàdé o. Ọbásanjọ́ fúnra ẹ̀ sì fojú rí àtúbọ̀tán ogun. Bó ti ń lọ, òun àtàwọn ọmọ ogun ẹ̀ ni wọ́n ń pàdé àwọn ọmọ Biafra, àwọn tí ogun ti dá lẹ́bi gbogbo. Àwọn míì nínú wọn kàn ń rìn rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ ni. Wọn kò ní ohun tí wọn yóò jẹ tàbí tí wọn yóò mú lọ́wọ́. Wọn ò gbé ẹrù kankan lọ́wọ́ wọn. Ìbá aṣọ tó wà lọ́rùn wọn tàbí ewé tí wọ́n bá ta mọ́ra nìkan ni. Àwọn míì nínú wọn ti rò kan eégún. Eégún nìkan ló kù lára wọn. Àfi bí òkú, kò sí awọ kankan lára wọn mọ́. Eégún nìkan ni gbogbo ara wọn, tí àwọn eégún náà sì funfun ṣẹ̀ṣẹ̀ bí ìgbà tó ṣe pé kòkòrò ló jẹ wọ́n ní gbogbo ara ni. Bẹ́ẹ̀ kòkòrò kọ́ ló jẹ wọ́n, ebi ló sọ wọ́n di ohun táwọn òyìnbó ń pè ní skeleton. Àwọn ọmọdé náà wà níbẹ̀. Àwọn eléyìí sì pọ̀ dáadáa. Àwọn ọmọ tí orí wọn tóbi ju ara wọn lọ, orí náà sì ṣe ràgàjì débi pé ẹsẹ̀ wọn tó tínrín gbin kò lè gbé. Ebi ti sọ àwọn náà di nǹkan míì. Wọn kò sì dàbí ọmọ èèyàn, àfi bí ọmọ ẹranko. Ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ nǹkan ìbànújẹ́ jù fún Ọbásanjọ́ àtàwọn èèyàn ẹ̀ ni àwọn tí ara wọn ò yá.
àwọn tí wọ́n wà ní ọsibítù tẹ́lẹ̀ ṣùgbọ́n tí ogun ti lé wọn síta nígbà tí kò sí dókítà tàbí nọ́ọ̀sì tí yóò tọ́jú wọn mọ́, tí kálukú ti bá ẹsẹ̀ sọ̀rọ̀, tí oníkálukú ti fi ọsibítù sílẹ̀ fún àwọn jagunjagun. Ìgbà tí àwọn wọ̀nyí kò rí ìtọ́jú láti ọwọ́ ẹnikẹ́ni ni àwọn náà fi ọsibítù sílẹ̀. Wọ́n sá kúrò nílé ìwòsàn, wọ́n sì darapọ̀ mọ́ àwọn tí wọ́n ń sáré kiri láti bọ́ lọ́wọ́ ìbọn. Àwọn míì nínú wọn ń fi igi rìn ní o, bẹ́ẹ̀ ni wọ́n ti gé ẹsẹ̀ àwọn míì tàbí ọwọ́ wọn tí ẹsẹ̀ náà kò sì tí ì jiná tí ẹ̀jẹ̀ ń ṣe jáde lára ojú ọgbẹ́ wọn. Bẹ́ẹ̀ ni wọ́n ń tẹ̀lé àwọn èrò tó ń sá lọ. Wọn kò ní oògùn, wọn kò sì ní oúnjẹ, wọn kò sì mọ ibi tí wọn yóò já sí gan-an. Ọbásanjọ́ ò lè máa déédé wa mọ́tò bẹ́ẹ̀ lọ. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló sì ń dúró láàrin àwọn èèyàn yìí tí yóò máa sọ pé ogun ti parí, kí wọ́n má rìn kiri mọ́, kí wọ́n máa padà lọ sílé tàbí ìlú wọn, kò sóhun tí yóò ṣe wọ́n. Bí nǹkan ṣe rí nìyẹn títí tí Ọbásanjọ́ fi dé Uga, níbi tí àdàmọ̀dì pápákọ̀ òfurufú kan ti wà tẹ́lẹ̀ rí. Síbẹ̀ náà kò rí Akínrínnádé àtàwọn èèyàn ẹ̀. Níbẹ̀ ló sì ti yí padà pé kí òun máa gba ọ̀nà míì lọ. Ṣùgbọ́n bí wọ́n ti ń padà bọ̀ tí wọ́n tún fẹ́rẹ̀ dé Ọlù, Ọbásanjọ́ pàdé sọ́jà kékeré kan. Sọ́jà náà ló sì ṣàlàyé fún wọn pé òun mọ ibi táwọn Akínrínnádé lọ, òun sì lè mú wọn débẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n gbé e sí mọ́tò tó sì ń fi wọ́n mọ̀nà bí wọ́n ti ń lọ. Ọ̀nà ni wọ́n ti pàdé Akínrínnádé tí wọ́n tún rí Àlàbí Ìsàmà àti ọ̀gá sọ́jà tí wọ́n jọ ń lọ. Nígbà tí Ọbásanjọ́ sì rí wọn yìí, inú ìdùnnú ló bá wọn. Àwọn méjèèjì ń dunnú pé lóòótọ́ ogun ti parí, nítorí wọ́n ṣẹ̀ṣẹ̀ bá àwọn olórí ogun Biafra sọ̀rọ̀ tán ni. Akínrínnádé àti Tómóyè pẹ̀lú Ìsàmà ti rí Philip Effiong àtàwọn aṣáájú ìjọba Biafra tó kù. Wọ́n sì ti sọ fún Akínrínnádé pé ìkéde tí wọ́n gbọ́ lórí rédíò ìkéde òtítọ́ ni o. Àwọn ò jagun mọ́, àwọn ti sinmi ogun, kí àwọn parí ìjà náà lókù tí àwọn ń wá. Àwọn sì ti ṣetán láti lọ bá Gowon níbikíbi tó bá ti fẹ́ káwọn wá, kí àwọn lè jọ jókòó yanjú rẹ̀. Ọbásanjọ́ sọ fún Akínrínnádé pé kó nìṣó lọ́dọ̀ àwọn èèyàn náà, nítorí ojú àwo làwo fi ń gbọ́bẹ. Òun fẹ́ gbọ́ ohun tí wọn yóò ṣe gan-an. Ṣùgbọ́n Akínrínnádé àti ẹnìkejì ẹ̀ ní kò pọn dandan kí Ọbásanjọ́ tún lọ mọ́, nítorí àwọn ti yanjú ọ̀rọ̀ náà. Ọjọ́kọ́jọ́ tó bá fẹ́ kí àwọn èèyàn yìí máa bọ̀ ni àwọn yóò lọ kó wọn láti lọ bá Gowon. Kò tún sí ohun tí Ọbásanjọ́ yóò sọ lọ́hùn-ún tí àwọn kò tíì sọ. Bẹ́ẹ̀ lóòótọ́ ni Akínrínnádé ti po àwọn olórí Biafra wọ̀nyí nífun pọ̀. Ó ti gbọ́ gbogbo ọ̀rọ̀ lẹ́nu wọn, ó sì ti rí i dájú pé eyín ti tán lẹ́nu wọn, wọn ò lágbára ìjà kankan mọ́. Ṣùgbọ́n Ọbásanjọ́ ní ọ̀rọ̀ rí bẹ́ẹ̀, òun gbọ́dọ̀ rí wọn dandan ni. Báyìí ni Akínrínnádé ṣáájú tí Ọbásanjọ́ sì tẹ̀lé. Wọ́n ní bí àwọn míì bá ti lọ nínú wọn, àwọn yóò bá àwọn tó bá kù níbẹ̀ sọ̀rọ̀, àwọn yóò sì mọ ohun tó kù táwọn yóò ṣe. Lójú ọ̀nà ni Akínrínnádé ti ṣàlàyé ọ̀rọ̀ gbogbo fún Ọbásanjọ́ pé nínú ìpàdé tí àwọn kọ́kọ́ ṣe, àwọn kan wà nínú àwọn ọmọ Biafra wọ̀nyí tí wọ́n ń ṣe kọ́ńtákọ́ńtá. Ó ní àwọn olóṣèlú tí kì í ṣe sọ́jà nínú àwọn èèyàn náà ni àwọn bíi Nwogu Eke tó ti fìgbà kan jẹ́ kọmíṣánná fún ètò ìbánisọ̀rọ̀ fún Biafra àti olórí adájọ́ wọn Leos Mbanefo, pé àwọn yẹn takú pé àwọn ò gbà. Wọ́n ní àfi kí ojúkú dé, nítorí kò tí ì rí àwọn sọ́jà tó wà lójú ogun, kí wọ́n jẹ́ kí àwọn máa jagun náà lọ. Ṣùgbọ́n Akínrínnádé sọ fún Ọbásanjọ́ pé nígbà táwọn Philip Effiong béèrè iye ọmọ àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí mélòó tó wà nínú sọ́jà àti iye ẹbí wọn tó ti kú látìgbà tí ọ̀rọ̀ yìí ti bẹ̀rẹ̀, pé wọn ò lè fèsì dáadáa mọ́. Ọkùnrin olórí sọ́jà náà sì sọ fún wọn pé bí àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí bá ti lè ṣáájú, kí àwọn náà dúró níbi tí wọ́n ti ń yìnbọn, àwọn ò ní sọ̀rẹ́ńdà fún Nàìjíríà. Níbẹ̀ ni àwọn èèyàn náà sì ti sinmi agbaja, nítorí nínú gbogbo wọn tó ń sọ̀rọ̀ yìí kò sẹ́ni tó fẹ́ ṣáájú lọ sógun. Nígbà tí àwọn Ọbásanjọ́ yóò fi dé ibi tí àwọn Akínrínnádé ti ṣèpàdé lákọ̀ọ́kọ́, ọ̀pọ̀ nínú àwọn aṣáájú olóṣèlú tí wọ́n jọ ṣèpàdé ni wọ́n ti lọ. Ṣùgbọ́n àwọn ọ̀gá sọ́jà wà níbẹ̀, wọ́n ń retí ìròyìn láti ọ̀dọ̀ Akínrínnádé yìí kan náà lórí ìpàdé tó ti bá wọn ṣe tẹ́lẹ̀. Nítorí bẹ́ẹ̀, nígbà tí àwọn sọ́jà tún ya wọlé nínú mọ́tò tí wọ́n bẹ̀rẹ̀ sí dúró pẹ̀lú ìbọn ńláńlá, tí Olúṣẹ́gun Ọbásanjọ́ olórí ogun kọmándó náà sì bọ́ sílẹ̀ gbìyì. Àyà àwọn sọ́jà Biafra gbogbo tí wọ́n wà níbẹ̀ já, wọ́n súnra kì, wọ́n rò pé títàn ti dé bá àwọn ni. Ohun tó wá ṣẹlẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gá sọ́jà Biafra tí wọ́n wà níbẹ̀ ló jẹ́ pé àwọn àti Ọbásanjọ́ ni wọ́n ti jọ wà nínú ọmọ ogun Nàìjíríà tẹ́lẹ̀. Bí òun ti jẹ́ ọ̀gá àwọn kan,
bẹ́ẹ̀ náà làwọn kan jẹ́ ọ̀gá tirẹ̀ náà, gbogbo wọn jọ wà tẹ́lẹ̀ ní. Ìgbà tí ogun Biafra sì dé ni wọ́n di ọ̀tá ara wọn. Ọbásanjọ́ rí wọn, àwọn náà rí Ọbásanjọ́, kò sì sẹ́ni tó mọ bí wọn yóò ti ké ara wọn nínú wọn. Àyà àwọn ológun Biafra yìí já, wọn kò mọ ohun tí Ọbásanjọ́ àtàwọn sọ́jà rẹ̀ yóò fi wọn ṣe. Ṣùgbọ́n níbi tí àwọn sọ́jà ọ̀gá yìí ti ń wo Ọbásanjọ́ tí wọn kò mọ èyí tí wọn yóò ṣe, ọ̀kan nínú wọn, Ben Bulie, tó ti jẹ́ ọ̀kan nínú àwọn ọmọlẹ́yìn Ọbásanjọ́, dìde fún, ó sì súnmọ́ ọ̀gá rẹ̀ tẹ́lẹ̀, ìyẹn Ọbásanjọ́. Ó ní, ọ̀gá mi, ẹ kú oríire, iṣẹ́ ńlá lẹ ṣe o, inú mi dùn pé mo jẹ́ ọmọlẹ́yìn yín, ọ̀gá tó ṣe é mú yangàn níbi gbogbo nìyí jàre. Bẹ́ẹ̀ ni Bulie súnmọ́ ọ̀gá rẹ̀, Ọbásanjọ́ sì náwó sí, ni wọ́n bá so mọ́ ara wọn. Eléyìí sì jẹ́ kí ojú àwọn ọ̀gá sọ́jà Biafra tó kù túká. Ọbásanjọ́ súnmọ́ Effiong tí í ṣe olórí ogun pátá fún Biafra, ó sì gbọ́wọ́lé léjìká pé aṣọ Biafra tó wọ̀ yìí mà bá a lára mu o. Ní Effiong náà bá rẹ́rìn músẹ́, ó ní Ọbásanjọ́ ṣeun. Níbẹ̀ ni wọ́n sì ti bẹ̀rẹ̀ sí bá ara wọn sọ̀rọ̀, kálukú sì tújú ká. Ọbásanjọ́ béèrè àwọn ọ̀gá sọ́jà tó kù àtàwọn olóṣèlú wọn. Effiong ní gbogbo wọn ló ti sá lọ nítorí ìròyìn tí àwọn gbọ́ pé àwọn ọmọ ogun Nàìjíríà tí Ọbásanjọ́ ṣáájú fẹ́ pa gbogbo àwọn Ìgbò run ni, àti pé lọ́dọ̀ àwọn ọ̀gá sọ́jà Ìgbò ló sì ti fẹ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀. Ọbásanjọ́ rẹ́rìn títí. Lẹ́yìn náà ló sọ fún Effiong pé kó jẹ́ kí àwọn sọ̀rọ̀ lórí ohun tó kéde rẹ̀ fún gbogbo ayé. Effiong sì sọ fún un pé kó jẹ́ kí àwọn wọ inú yàrá kan káwọn sọ̀rọ̀ níkọ̀rọ̀. Wọ́n sì fi àwọn sọ́jà tó kù sílẹ̀ níbẹ̀, wọ́n wọlé lọ. Effiong mú Bulie lọ́wọ́, Ọbásanjọ́ náà sì mú Akínrìnádé dání. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí ni wọ́n sì jókòó tí wọ́n sọ bí ogun náà ti ṣe parí. Níbi ìpàdé yìí ni Effiong ti kọ́kọ́ sọ̀rọ̀ fún Ọbásanjọ́, tó sì sọ fún un pé ẹ ti ṣẹ́gun wa, ẹ ti fàgbà hàn wá, kí lẹ fẹ́ ká ṣe. Nígbà náà ni Ọbásanjọ́ sọ pé ọ̀rọ̀ náà ò lè mọ́ ọ. Ohun tí wọ́n ní láti ṣe báyìí ni kí wọ́n gbà láti kéde pé àwọn Ìgbò kò ní yapa kúrò ní Nàìjíríà mọ́, kí wọ́n sì kéde pé àwọn fọwọ́ sí ìpínlẹ̀ 12 tí ìjọba ológun pín Nàìjíríà sí. Bí wọ́n bá ti gbà tí wọ́n sì kéde bẹ́ẹ̀, àwọn yóò jọ lọ rí Yakubu Gowon tí ṣe olórí ìlú. Níbẹ̀ ni Effiong yóò sì ti ṣe ìkéde rẹ̀, tí yóò sì gbé gbogbo ìwé àṣẹ àti àmì Biafra lé Gowon lọ́wọ́. Lọ́jọ́ náà ni ogun náà yóò sì parí pátápátá. Effiong ní òun ti gbọ́, òun sì ti gbà ní tòun. Ṣùgbọ́n ọ̀rọ̀ náà kò lè jẹ́ tòun nìkan. Òun yóò sọ fáwọn aṣáájú Biafra yòókù, àti pé bí Ọbásanjọ́ bá ti kúrò ní ìlú Aminche tí àwọn wà yìí, òun yóò tún pe àwọn tó kù àtàwọn ọ̀gá sọ́jà àtàwọn ọ̀gá olóṣèlú pẹ̀lú àwọn òṣìṣẹ́ ìjọba. Àwọn yóò jókòó sọ̀rọ̀ náà, àwọn yóò sì mọ ohun táwọn yóò ṣe. Ọbásanjọ́ ní ọ̀rọ̀ náà kò le rárá. Bí wọ́n bá ti ṣèpàdé tán, kí wọ́n máa bọ̀ wá bá òun ní ọjọ́ kejì, kí àwọn jọ ṣèpàdé ńlá. Ibi tí àwọn bá sì fi orí ọ̀rọ̀ náà tì sí ni yóò jẹ́ kí àwọn mọ àwọn tí yóò lọ sí Èkó àti ìgbà tí wọn yóò lọ. Báyìí ni wọ́n sì ṣe lóòótọ́ tí wọ́n pàdé ní ọjọ́ kejì, bó ti jẹ́ pé àwọn kan ti múra láti dènà dé Ọbásanjọ́ àtàwọn èèyàn rẹ̀. Wọ́n fẹ́ pa wọ́n tàbí kí wọ́n ṣe wọ́n léṣe láti gbẹ̀san lára Biafra. Àwọn sọ́jà Biafra tí wọn kò fẹ́ kí ogun náà parí ni wọ́n ṣe èyí o. Àwọn tí wọn kò fẹ́ kí ojú ti àwọn ọmọ Ìgbò, àwọn ni wọ́n ṣètò láti pa Ọbásanjọ́ kí ogun náà lè máa pọ̀ sí i. Ṣùgbọ́n Ọbásanjọ́ kò gba ọ̀nà àwọn tí wọ́n ti dẹkùn sílẹ̀ dé yìí, ó gba ibòmíì, ohun tó sì jẹ́ kí ogun náà lè parí nìyẹn. Òun Atẹ́gùn ni olórí àwọn sọ́jà tí wọ́n ṣètò láti dènà dé Ọbásanjọ́ yìí. Ọ̀kan nínú àwọn ọlọ́wọ̀ tún ojúkú kí ìyẹn tó sá lọ ni. Oyè méjọ̀ sí lóyè ẹ̀ nínú ológun Biafra. Ẹni tó ti gbìyànjú láti kọlù Ọbásanjọ́ lójú ọ̀nà yìí, tó sì múra láti kìlọ̀ fún àwọn ọ̀gá rẹ̀ nínú ológun Biafra pé wọn kò gbọ́dọ̀ sọ̀rẹ́ndà, tí àwọn yẹn ò gbọ́. Ó fìbínú kó àwọn ọmọ ogun rẹ̀ lẹ́yìn, wọ́n sì lọ kọlù àwọn ọmọ ogun Nàìjíríà tí wọ́n wà ní Division 1 nítòsí ẹnu ibodè Nàìjíríà àti Cameroon. Ṣùgbọ́n ó wá Atẹ́gùn kò rìn jìnnà pẹ̀lú àwọn ọmọ ogun rẹ̀, kíá ni wọ́n pa gbogbo wọn tán lẹ́sẹ̀kẹsẹ̀. Lẹ́yìn náà ni gbogbo ariwo sì pin. Àwọn Effiong wá bá Ọbásanjọ́ ní Òwúrẹ́, wọ́n sì jọ ṣèpàdé, wọ́n fẹnu ọ̀rọ̀ jóná. Wọ́n ní kí ogun náà parí làwọn faramọ́. Lára àwọn tí wọ́n jọ wá sípàdé náà ni Patrick Amadi, Patrick Anwuna, Ogbugo Kalu, Leos Mbanefo àti Chike Obi. Lẹ́yìn tí wọ́n ti jọ sọ̀rọ̀ yìí tán ni Ọbásanjọ́ àti Effiong tún padà sí apá ibì kan tí wọ́n ti ń jagun. Wọ́n sì ṣe é bí àwọn sọ́jà ti ń ṣe, níbi tí Effiong ti sọ̀rẹ́ndà gẹ́gẹ́ bí àwọn sọ́jà ti máa ń ṣe lójú ogun.
bẹ́ẹ̀ ni wọ́n túká wọ́n sì jọ pinnu pé àwọn yóò tún padà sí Òwèrì láago 2 ọ̀sán níbi tí àwọn yóò ti gbéra nínú ẹ̀rọ̀pléènì tí Ọbásanjọ́ ti pè láti Èkó. Àwọn yóò jọ lọ sí Èkó níkọ̀ọ̀kan. Ṣé Ọbásanjọ́ ti ránṣẹ́ sí wọn lẹ́kọ̀ọ́ pé kí wọ́n fi ẹ̀rọ̀pléènì ránṣẹ́ àti pé òun àtàwọn aṣáájú ìjọba Biafra ń bọ̀ láìpẹ́ jọjọ. Gbogbo àwọn ará Biafra ti lọ, wọ́n lọ tún ara mú. Bẹ́ẹ̀ ni Ọbásanjọ́ náà gbéra. Ó ní òun fẹ́ dé àwọn ibì kan, òun fẹ́ dé ibi tí rédíò Biafra wà, òun yóò sì dé ibi pápá ọkọ̀ òfurufú wọn tí wọ́n ń kọ́ tẹ́lẹ̀ kóun lè rí ìròyìn ṣe fún ọ̀gá òun Gowon bí òun bá dé Èkó, kí òun lè rẹnu ṣàlàyé ọ̀nà tí àwọn Biafra fi jagun wọn. Ní Ọbásanjọ́ bá gbéra, àwọn aṣáájú ilẹ̀ Biafra náà gbéra. Wọ́n ní àwọn yóò pàdé láago 2, àwọn yóò sì jọ lọ sí Èkó lọ́dọ̀ olórí ogun. Ibi tí wọ́n kọ́kọ́ lọ ní pápá ọkọ̀ òfurufú Uli Ihiala. Ọbásanjọ́ sì fojú ara rẹ̀ rí pé pápá ọkọ̀ òfurufú náà tí àwọn ọmọ ogun ojúkun ń lò láti ọjọ́ yìí ti di kòròfo. Ó wá pàṣẹ pé kí àwọn sọ́jà òun túbọ̀ bá bẹ̀ jẹ́ tí kò fi ní ṣe é lò fún ẹ̀rọ̀pléènì tàbí ohun kankan tó fẹ́ fò lójú ọ̀run. Bẹ́ẹ̀ làwọn sọ́jà rẹ̀ sì ṣe. Bí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tán ni wọ́n sọ wípé ó yá kí àwọn máa lọ sí rédíò Biafra. Ó fẹ́rẹ̀ jẹ́ pé ní gbogbo ilẹ̀ Áfíríkà nígbà náà kò sí méjì rédíò Biafra níbi tágbára ìpolongo àti ariwo pípa wọn dé. Bí wọ́n bá ti bẹ̀rẹ̀ ìkéde wọn tí wọ́n sọ pé èyí ni rédíò Biafra láti Enugu, gbogbo èèyàn ni yóò máa tẹ́tí sí wọn. Rédíò tí wọ́n ń gbọ́ ní Amẹ́ríkà nìyẹn, rédíò tí wọ́n ń gbọ́ ní London nìyẹn, rédíò náà ni wọ́n ń gbọ́ ní French, ìyẹn ní Faransé. Rédíò òun náà ni àwọn ará Cuba ń gbọ́. Gbogbo àwọn tó fẹ́ràn ìjọba ojúkun ní Biafra, rédíò tí gbogbo wọn ń gbọ́ nìyẹn. Ìjọba Nàìjíríà kò fẹ́ káwọn ọmọ Nàìjíríà máa gbọ́ rédíò náà rárá nítorí wọ́n mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ohun tí ó ń sọ irọ́ ni. Ṣùgbọ́n aráàta ò mọ̀, ọ̀pọ̀lọpọ̀ aráalé náà kò sì mọ èyí tí wọn yóò gbàgbọ́ mọ́. Àwọn tí wọ́n wà nídìí rédíò náà ti po ayé nífunpọ̀. Ọ̀rọ̀ tí wọ́n ń sọ dá ọkàn àwọn èèyàn rú gidigidi. Nítorí pé Enugu ni wọ́n ń pariwo pé àwọn wà yìí. Enugu àti agbègbè ẹ̀ làwọn ọmọ ogun Nàìjíríà kọ́kọ́ ń wá kiri tí wọ́n sì ń wá rédíò náà níbẹ̀. Ṣùgbọ́n nígbà tí wọ́n fọ́ gbogbo Enugu tí wọn ò rí ohun tó jọ rédíò Biafra, wọ́n bẹ̀rẹ̀ sí wá rédíò náà ní gbogbo ilẹ̀ Ìgbò. Wọ́n fẹ́ mọ ibẹ̀ kí wọ́n lè ju bọ́ǹbù lu ilé ńlá tí wọ́n ti ń ṣe ìkéde irọ́ náà fún gbogbo ayé. Ṣùgbọ́n wọn kò rí o. Nígbà náà níjọba Nàìjíríà kéde pé rédíò Biafra tí wọ́n ń pariwo kò sí ní Nàìjíríà o, ìlú òdì kejì ló wà. Àwọn orílẹ̀-èdè míì ló gbà wọ́n lálejò. Níbẹ̀ ni wọ́n ti ń gbóhùn sáfẹ́fẹ́ tí wọ́n sì ń tan gbogbo ayé jẹ pé rédíò Biafra Enugu làwọn. Ṣùgbọ́n níṣe ni àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ orí rédíò Biafra tún bẹ̀rẹ̀ sí fi ìjọba àpapọ̀ ṣe yẹ̀yẹ́. Wọ́n ń sọ fún gbogbo ayé pé ní gbangba làwọn wà lẹ́nugun o, ẹni tó bá fẹ́ rí àwọn yóò rí àwọn, àti pé nítorí pé àwọn sọ́jà Nàìjíríà ò mọṣẹ́, wọn ò sì láyà láti wá bá àwọn níbi tí àwọn wà ni wọ́n ṣe ń purọ́ fún gbogbo ayé pé àwọn ò sí lẹ́nugun. Wọ́n ní Enugu làwọn wà ń tàwọn, àwọn ò rebì kan, ẹni bá fẹ́ rí àwọn kó máa bọ̀ lẹ́nugu, àwọn wà níbẹ̀ dìgbedìgbe. Ọ̀rọ̀ yìí tún tàbùkù ìjọba Nàìjíríà àtàwọn ọmọ ogun tí wọ́n ń jagun. Ṣé lóòótọ́ ni rédíò yìí wà lẹ́nugu ni? Níbo ni wọ́n wá wà lẹ́nugu? Ohun tí wọ́n ń bi ara wọn nìyẹn, tí wọ́n sì ń fi ojoojúmọ́ fọ́ inú igbó kiri. Wọ́n ń wá rédíò Biafra. Kò sì sí ọ̀gá sọ́jà kan títí lórí Yakubu Gowon tí kò fẹ́ mọ ibi tí rédíò Biafra yìí wà lẹ́nugu. Nítorí bẹ́ẹ̀, nígbàrà tí wọ́n ti ba pápákọ̀ òfurufú Uli Ihiala jẹ́ tán, Ọbásanjọ́ ní kí ọ̀kan nínú àwọn aṣáájú Biafra mú òun lọ síbi tí rédíò Biafra wà. Àwọn fẹ́ mọbẹ̀ gan-an. Ẹ̀rín ni gbogbo àwọn olórí sọ́jà Biafra bú sí. Wọ́n sì fi ẹnìkan tó mọ̀nà náà lé wọn pé kó mú wọn dé ọ̀hún kí wọ́n sì lọ́ọ́ fojú ara wọn rí ibi tí rédíò Biafra wà lẹ́nugu. Ṣùgbọ́n kì í ṣe Enugu ní rédíò Biafra wà. Nínú igbó kan ní Òbòdò Ukwu ni. Ohun tí wọ́n ṣe sínú igbó náà tí ẹnikẹ́ni kò fi rí ni pé wọ́n gbé ilé tirẹ́là kan, ìyẹn kọ̀ǹténà. Nínú kọ̀ǹténà hótóhótó yìí ni wọ́n sì kó gbogbo èlò rédíò náà sí, tí wọ́n sì gun orí igi ńlá kan tí wọ́n ta ẹ̀rọ alátagbà mọ́. Níbẹ̀ ni kinní ọ̀hún ti ń gbóhùn sáfẹ́fẹ́. Kọ̀ǹténà tí wọ́n kó irinṣẹ́ rédíò yìí sí, wọ́n gbé igi òpó kan sí orí ẹ̀. Wọ́n sì fi ewé ọ̀pẹ bò ó débi pé bí ẹ̀rọ̀pléènì bá fò gba orí ẹ̀ kọjá, ohun tí wọn yóò máa rí ni igbó kìjikìji tó kún fún ọ̀pẹ. Ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n ń pààrọ̀ ìmọ̀ ọ̀pẹ náà kó lè máa tutù nígbà gbogbo.
inú kọ̀ǹténà yìí ni wọ́n ń pè ní rédíò Biafra, níbẹ̀ ni wọ́n ti ń gbóhùn sáfẹ́fẹ́. Nígbà tọ́básanjọ́ náà débẹ̀, ẹnu yà á, kò sì lè gba ojú ara ẹ̀ gbọ́ nígbà tó dé iléeṣẹ́ rédíò náà, àfi nígbà tó rí Okonkwo Ndem tó sì tún rí ọ̀gá rédíò náà tí wọ́n sì jọ ṣètò pé kí òun náà wá sọ̀rọ̀ lórí rédíò Biafra yìí, kó wá bá gbogbo ọmọ Ìgbò sọ̀rọ̀. Ọbásanjọ́ bá sọ̀rọ̀ lórí rédíò Biafra ní gbogbo ayé bá gbọ́. Ọ̀rọ̀ tó sọ kò pọ̀, ó kàn ṣàlàyé pé ìjà ti parí náà ni, àti pé àwọn ń lọ sẹ́kọ̀ọ́ láti parí ogun náà kíákíá. Ó pàṣẹ lórí rédíò náà pé sọ́jà Nàìjíríà kan kò gbọ́dọ̀ fìyà jẹ ọmọ Ìgbò kankan mọ́, nítorí gbogbo Nàìjíríà ti padà di ọ̀kan. Kí kálukú máa lọ sílé ẹ̀, kí oníkálukú máa padà sóko ẹ̀, kí oníkálukú sì máa ṣiṣẹ́ ajé tó bá fẹ́ ṣe. Lẹ́yìn tí Ọbásanjọ́ sọ̀rọ̀ tán ló pàṣẹ pé kí wọ́n yí orúkọ rédíò náà padà, kí wọ́n má sì ṣe pè é ní rédíò Biafra mọ́, kí wọ́n bẹ̀rẹ̀ sí pè é ní rédíò Nàìjíríà, àti pé kí wọ́n má pè é ní rédíò Biafra Enugu mọ́, kí wọ́n máa pè é ní rédíò Nàìjíríà Obodo Ukwu. Bẹ́ẹ̀ ni rédíò náà sì jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Ọbásanjọ́ padà sówìrì láti lọ bá àwọn Effiong, níbẹ̀ ní gbogbo wọn sì ti gbéra ìlú Èkó, níbi tí ogun yóò ti parí gan-an. Kí wá làwọn Gowon ń ṣe, kí ni wọ́n sì sọ lọ́jọ́ tí ogun parí? Ẹ tún pàdé wa láìpẹ́ jọjọ. Ọláìwọlá Alága ló ń tún pẹ́rẹ́pẹ́rẹ́ ìtàn ogun abẹ́lé yìí, tó sì ń ṣe àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.